a sì dúpẹ́ lọ́wọ́ olóyè Àjàlá ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa ìṣe kódà wọ́n láwọn ti wọ́n tẹ́lẹ̀ torí pé àwọn kó fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra àwọn lẹ́yìn oṣù mẹ́ta àwọn tí wọ́n wọ̀ ní ìlú pé àwọn kíkún fáwọn kọ̀ sáà gbogbo táà ń ṣe olóyè Àjàlá gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kì í ṣe pé àpẹẹrẹ ń dáwọ́ don't take law into our hands and every update was given to the commissioner of Oyo State every update was given to the DIG. ọlọ́pàá ṣe dírámà pẹ̀lú wọn bẹ̀. àwọn ọlọ́pàá náà láti fíìmù sójà láti fíìmù ẹni olórí burúkú àwọn ọdẹ tẹ́wọ̀n bẹ́ẹ̀ náà láti fíìmù àwọn ọlọ́mọdé wọn pa ní tán. ọlọ́pàá ṣe dírámà pẹ̀lú wọn bẹ̀. àwọn ọlọ́pàá náà láti fíìmù sójà láti fíìmù ẹni
ẹ̀yin olórí burúkú àwọn ọdẹ tó wà bẹ́ẹ̀ náà láti fíìmù àwọn ọlọ́mọdé wọn pa ní tán. ọlọ́pàá ṣe dírámà pẹ̀lú wọn bẹ̀. ẹ̀yin wèrè wọn láti fíìmù àwọn ọlọ́pàá náà láti fíìmù sójà láti fíìmù ẹ̀yin olórí burúkú àwọn ọdẹ tó wà bẹ́ẹ̀ náà láti fíìmù àwọn ọlọ́mọdé wọn pa ní tán.
our hands. And every update was given to the commissioner of police. Every update was given to the DIG. ọlọ́pàá ṣe dírámà pẹ̀lú olórí burúkú ọlọ́pàá ṣe dírámà pẹ̀lú wọn bẹ̀. ẹ̀yin wèrè wọn láti fíìmù àwọn ọlọ́pàá náà láti fíìmù sójà láti fíìmù ẹ̀yin olórí burúkú àwọn ọdẹ tó wà bẹ́ẹ̀ náà láti fíìmù àwọn ọlọ́mọdé wọn pa ní tán. Jagunjagun tí kò tìrìtìrì báyìí dẹ̀. Ìjà náà tó.
ṣe dírámà ẹ̀yin olórí burúkú ọlọ́pàá ṣe dírámà pẹ̀lú wọn bẹ̀. ẹ̀yin wèrè wọn láti fíìmù àwọn ọlọ́pàá náà láti fíìmù sójà láti fíìmù ẹ̀yin olórí burúkú àwọn ọdẹ tó wà bẹ́ẹ̀ náà láti fíìmù àwọn ọlọ́mọdé wọn pa ní kọ́. African